bàbá ìbejì ogún ọdún o. ọmọ Kéwúlérè ogún ọdún. bàbá ìbejì ogún ọdún o. ọmọ Kéwúlérè ogún ọdún. Adérọ̀gbà ó ti sọdún èyí o wàá ṣe mí sí. ọmọ Kéwúlérè ogún ọdún. MC Blessing. ohun kan la gbé ké parọ́ ohun kan la lùkọ́ ké kóṣù. lèkélèké nìkan ní kétí ẹ̀ ní mẹ̀yàmẹ̀yà mo dé mo fẹ́ mọ́ kọrin. ìbọn ọlọ́run ìbèrè ọlọ́jọ́ bí òní mọ wá kí. gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá ọdún lọ́jọ́ bí ẹ̀ ní re. Mr. Ridwan Adérọ̀gbà Ọládìtì ọmọ Kéwúlérè bàbá ìbejì ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́. òní kẹ́jú kú lọ́lọ́ ọlọ́run ọba mọ́ sàmì ẹ̀. olólùfẹ́ rẹ ayọ̀ rẹ ìyàwó rẹ ìyá ìbejì Mrs. Ọlájùmọ̀kẹ́ Ọládìtì Kéwúlérè ńlọrọ̀ mi wá. ó ní wọn á kí ọ̀dẹ́lé bàbá tó bí ọlọ́mọ. ǹlẹ́ o Adérọ̀gbà o ọdọọdún ní sákóruwé ọdọọdún lè rù á wà ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ ọmọ ọbẹ̀ ní ọbẹ̀ níbẹ̀ sún àtẹ̀pẹ́lẹsẹ̀ rẹ̀ ọ̀tẹ̀nù. bàbá tẹ̀símọ́ǹtì o ikú òní gbọmọ òwúrọ̀ rẹ bàbá Táíwò bàbá Kẹ́hìndé o ò ní mọ sàárè kankan nínú wọn wọn ó dirú wọn ó dìgbà fún ọlọ́lọ́ ọlọ́run ọba. ìgbà rẹ ti ń dùn yí ọlọ́run ò ní jẹ́ ọtán ìlàyé àlàórà bí ò ní jẹ́ ọ̀sán fún máa lójú gbogbo ẹbí ará ọ̀rẹ́ àtọ́júlùmọ̀ pátá ń ló kí ọ látòrí àwọn òbí tó bí ọlọ́mọ bàbá wa Alhaji Ahmad Kéwúlérè àti Mrs. Bọ́lá Kéwúlérè wọ́n kí ọ gidi wọ́n lò ní fọdún èyí ṣàṣemọ tóbi dórí gbogbo àwọn àbúrò rẹ pátá wọ́n kí ọ Táíwò Alhaja Abibat Kéwúlérè ní Saudi Usman Kéwúlérè pẹ̀lú Ajíbọ́lá Kéwúlérè gbogbo wọn ni wọ́n kí ọ dáadáa ó yá o kò sẹ́ni ọmọ ọgbọ̀n bí ọlọ́mọ yá gbalẹ̀ bàbá rẹ tó bí ọlọ́mọ lọ ìwọ lọmọ wọn nílé àṣà lágbèní nílùú Ìbàdàn ńlẹ̀ Ìbàdàn máa ń joró sùn ọmọ àbùtó òṣèlú ìbọn nílé bàbá tó bí ọlọ́mọ Ìbàdàn mọ́jàmọ́jà lè kára àwájú lẹ́rú Ìbàdàn kì í bá ní ìsọ̀rí àìránni lọ sójú ogun Ìbàdàn mèsì ọ̀hún ọmọ ajẹ̀gbítán fìkàrà ń fọ́ rí mu nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọwọ́ tòkòtò kẹmẹrẹ bí ìjà ìlú Ìbíkúnlé alágbàlá àjáyàjáyà àgbàlá Ìbíkúnlé molótító kòkò sáré nílé bàbá tó bí ọlọ́mọ ìlú Òjò ìlú Àjàyí Ògìdì olú oníkànga àjẹkùn òkúmi òṣùrù wẹdà ẹni Àjàyí bá gbàgbà àgbà tí ò lè gbàgbà gúnugún ní ìgbàlúwa rẹ ńlẹ́ o Ìbàdàn ni mo sì ń kì lọ́wọ́lọ́wọ́ nílé bàbá tó bí ọlọ́mọ Adérọ̀gbà ọlọ́jọ́ bí ò ọmọ arólú owó ni ọ́ òjò làárọ̀ mi wẹ̀lẹ́ arólú ọmọ arólú owó ọmọ ológbòjò nílé bàbá tó bí ọlọ́mọ iwájú ológbòjò yìí gbéégún ẹ̀yìn ológbòjò yìí gbéégún apá ọ̀tún ológbòjò yìí gbéégún apá òsì ológbòjò yìí gbéégún ẹ̀yìn lọ́mọ eléégún sékété wéré làgbà bí ọmọ ọ̀nà láre ńlẹ́ o ọmọ arólú owó Adérọ̀gbà o ó ti sọdún èyí náà ó ṣe tẹ̀mí sí nínú owó ọmọ àtàkì kì í ṣe baálẹ̀ ọ̀rọ̀ ìyàwó rẹ Mrs. Ọlájùmọ̀kẹ́ Ọládìtì Kéwúlérè ló ní kí n máa pariwo pé ọ̀sẹ̀ mi bàbá ìbejì ogún ọdún o. ọmọ Kéwúlérè ogún ọdún. bàbá ìbejì ogún ọdún o. ọmọ Kéwúlérè ogún ọdún. Adérọ̀gbà